mo ń gbẹnu gbogbo mùsùlùmí òdodo sọ̀rọ̀ èmi àfa YTV Yorùbá lóhùn mi àfa olódodo gbogbo ilẹ̀ Yorùbá torí àwọn ò ní sí lẹ́yìn alábòsí láéláé àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe àti Christianity reality táwa bá ti rí a máa tẹ̀lé àní sí lẹ́yìn alábòsí torí pé Ọlọ́run kan ṣoṣo ló dá wa so àwọn ò ṣẹlẹ́yàmẹ̀yà ní tiwa o àdẹ̀níṣẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn torí Ọlọ́run ní lakundínúkun wàlìyẹ̀dẹ́nì Ọlọ́run ní àti ẹ̀sìn Christianity èmi ni mo ní àti ẹ̀sìn àbáláyé èmi ni mo ní àti ẹ̀sìn Islam èmi ni mo ní àwa gba Islam ní àgbà Lárúbáwá ní kì í ṣèdè wa Ànábì ò ṣọmọ Yorùbá ṣùgbọ́n Ọlọ́run rán àwọn kan sílẹ̀ Yorùbá tí wọ́n ń tún ilẹ̀ Yorùbá ṣe tí wọ́n ń tún kọ́ ilẹ̀ Yorùbá tí ilẹ̀ Yorùbá ò bàjẹ́ kí Islam tó dé ilẹ̀ Yorùbá ò dàrú a dẹ̀ ń lọ pẹ̀lú smoothly a ń lọ pẹ̀lú ìrànlọ́wọ́ tó jẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run lásìkò náà torí Yorùbá ń jẹ́ Yorùbá ń gbà náà Ọlọ́run ò sọ fún ọ̀tá Ọlọ́run ní Yorùbá Ọlọ́run ò sọ fún ànábì kankan pé àwọn Yorùbá ń kọ́ ọ̀tá ẹ̀mí Ọlọ́run ni wọ́n kódà kó jẹ́ ẹbọ ni wọ́n ṣe nílẹ̀ Yorùbá ń gbà náà Ọlọ́run ò sọ fún ànábì kankan pé àwọn Yorùbá ọ̀tá ẹ̀mí Ọlọ́run ni wọ́n èèyàn ló kọ àrìkùránì o èèyàn ló kọ àrìkùránì o wọ́n fi ọwọ́ kọ àrìkùránì èyí tó bá jẹ́ mistake ńbẹ̀ wọ́n á fà ya ní o torí pé èèyàn ò ní kọ ìwé kí mistake má wà so ẹni tó kọ yẹn tó bá ṣe mistake nínú ibì kan òun náà á padà fà ya á tútù èmi ìkọ èèyàn kan wá fà ya láti fi kọ́ àwa mùsùlùmí lẹ́kọ̀ọ́ pé kùránì kọ́ lọ́lọ́run wá ọ̀rọ̀ inú ẹ̀ la nídìí ìwé kùránì àwa sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ di ṣètọ́n nígbà tá a sọ ta lọ́lọ́run di ṣètọ́n àwọn súnmọ́ amọ̀nù súnmọ́ káfàrú súnmọ́ dádùkú fúrúnù wa àwọn mọ̀nàfìkì tọ́lọ́run sọ pé ìyà tí wọ́n máa burú ju ti kèfèrí lọ nídọ̀gbẹ́dẹ ẹ̀kẹ́ àmọ̀ kí la fẹ́ ṣe fáwọn gbogbo ẹ̀yin ògo Ìlọrin ẹ̀yin tẹ́ ẹ mú ta lọ́lọ́run ní ṣètọ́n tí ẹ mú ta lọ́lọ́run ní ẹni aburú ńlẹ̀ Yorùbá tó ń tako kùrìhánì ó fa kùrìhánì ya ó ń bú Ọlọ́run ó ń bú àwọn bàbá yín ó ń bú àwọn ògo Ìlọrin ó ń bú àwọn ọba Ìlọrin ó ń bú ṣífù máàmù Ìlọrin ńbo ló wà tọ́lọ́run ní ẹnikẹ́ni tó bá bú èmi Ọlọ́run abẹ́nikẹ́ni tó bá fa ìwé èmi Ọlọ́run ya tó bá wá túbá mi ò ní ṣe àforíjì fún tó bá túbá mi ò ní ṣe àforíjì fún ẹni tó pa Sayyidina Hamza nínú ìjọ tí wọ́n ti ń pa àwọn èèyàn nínú Islam ẹni tó pa Sayyidina Hamza òun ni ẹni tí ànábì kórìíra jù tí àwọn mùsùlùmí kórìíra jù ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà Ọlọ́run padà ṣàforíjì fún Ọlọ́run tó kẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣàforíjì fún àìdá ẹ̀fẹ́ àbẹ́kọ̀ Ọlọ́run ṣàforíjì fún so gbogbo àwa àfáà tá à ń lo powerity bọ́lọ́run gbágbára lé wa lọ́wọ́ àbọ́lọ́run fún wa ní ìmọ̀ kan tọ́lọ́run ò fẹ́yàn kan rí akú dídá sí o akú dídá sí ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n tẹ́ bá dọ́lọ́run lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run bá ní òun ò ràn yín iṣẹ́ kan gbogbo èyí tẹ́ ní ẹ̀ ń gbèjà Ọlọ́run lórí ta lọ́lọ́run èyí tẹ́ ń gbèjà pé wọ́n fa kùránì ya èyí tẹ́ ń gbèjà pé wọ́n bú Ọlọ́run èyí tẹ́ ń gbèjà pé wọ́n bú ànábì ta ló ràn yín iṣẹ́ Ọlọ́run ò ràn yín iṣẹ́ Ọlọ́run ò ràn yín iṣẹ́ o kódà àwa mùsùlùmí òdodo a support nǹkan tẹ́ ń ṣe mùsùlùmí tó bá ní làákàyè tó mọ̀ pé aláforíjì oníkẹ́ lọ́lọ́run pé ó lè ṣàforíjì fẹ́ni tó bá hùn ó sì lè sí ẹni tó bá hùn lẹ́mí le Ọlọ́run sọ fún ànábì sallallahu alaihi wasallam nígbà tí wàhálà ànábì yìí pọ̀ jù gbogbo ẹ̀yin tẹ́ níta lọ́lọ́run tó bá ti túbá tó bá ti ṣe Islam tọ́ra yín ẹ̀yin ò lè fẹ́ ní kankan mọ̀ náà àfẹ́ntọ́lọ́n bá fẹ́ lè sọ ẹnìkan di mùsùlùmí àfẹ́ntọ́lọ́n bá fẹ́ sọ di mùsùlùmí
gbogbo priority yín, gbogbo lọ́ọ̀yà yín, gbogbo adájọ́ yín, gbogbo owó yín, gbogbo ìmọ̀ yín, wàláì ẹ lè sọ èèyàn kankan di mùsùlùmí àfẹnitọ́lọ́run bá ti kádàrá pé yóò padà di mùsùlùmí. Gbogbo ète tẹ̀yìn àfààhùn, gbogbo ète tẹ̀hún tẹ̀ ń dì lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run, wàláì sùnmọ́bì láì síláwà ẹ lè dá fún ní ìdáyà àfitọ́lọ́run bá fún ìdáyà. Ẹ lè dá tọ́ ẹnìkan sọ́nà, kò sí ìtọ́sọ́nà lọ́wọ́ yín pẹ̀lú gbogbo kéwu yín, pẹ̀lú gbogbo ìmọ̀ yín, kò sí ìtọ́sọ́nà lọ́wọ́ yín àfẹnitọ́lọ́run bá tọ́ sọ́nà. A kí Allah tó jẹ́ pé Allah olùpànìyàn, olùrán àwọn ènìyàn láti pa ènìyàn. A kí Allah dáadáa. Ọba Allah tó jẹ́ wípé ó ní olùtọ́nisọ́nà nípa ìfúnpinpin mọ́ ẹ̀dá ẹlẹgbẹ́ ẹni. A tún kí Allah lẹ́ẹ̀kan sí wípé Allah ó ní ọba tó rán àwọn ọmọ ènìyàn láti wá jagun fún òun ní ìsàlú ayé. Eléyìí tó jẹ́ wípé Allah gangan kò sí agbára kankan fún nínú ayé tí ó lè ja ogun fúnra rẹ̀. A tún wá kí Allah tó rán òjíṣẹ́ ńlá Muhammadu Rasulullah salam tó rán wá sí pé kó máa pa àwọn ènìyàn. Gbogbo ẹni tí ò bá ti gbà fún àbí ẹni tó bá ti bú tí ń jẹ́ tó ní í ṣe pẹ̀lú orúkọ Muhammadu, wọ́n ní tọ́lọ́run tá láwùrán wá akí Muhammadu Rasulullah salam ní eléyìí tí a fẹ́ sọ ní wàásí wa nínú tẹ̀síìrì wa ní ti tèní lórí ọ̀rọ̀ Tani Ọlọhun. Ẹgbẹ́ Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí i. Wọ́n ní Tani Ọlọhun sun alukurani ná, ìwé tí ó sọ̀kalẹ̀ láti sánmà tí Muhammadu tẹ́wọ́ gbà báyìí, tí Muhammadu tẹ́wọ́ gbà. Ọlọ́run ṣàforíjì rẹ̀ torí ìwé ìtàn àwọn ẹnìkan ló sun ná. A gbé Ọlọ́run tóbi ṣe ìkẹ́ fún Rasulullah tó ní ká máa pa ìtàn wa rẹ́. A ṣe ìkẹ́ fún tó ṣe èdè rẹ̀ ní èdè àpọ́nlé fún wa, tó ní ká máa kọ́ kéwu àwọn, ká máa kéde ìlú àwọn, ká gbàgbé èdè ìlú tiwa. A ṣe ìkẹ́ fún Rasulullah salam ó ní ká gbàgbé èdè Yorùbá táwa ń sọ. Ó ní tá a bá ti sọ èdè Rasulullah salam àti ìrírí ayé wa. Ẹ jẹ́ ká gbọ́ Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí i. Ìnimi nàgúnmí nìkan mìíràn sí ni. Ẹ̀yin àfa lọ́rin ẹ wọ̀ náà, wàláhì tàláyì ẹ wọ̀ náà. Àfi tẹ́ bá jẹ́ wípé kí ju àlùkùránì mọ́ iṣẹ́ nílùú Ìlọrin ilẹ̀ òfin ní wọ̀ náà, ẹ wọ̀ náà pẹ̀lú àánú Ọlọ́run. Gbogbo ìyà tẹ́ fi ń jẹ Tani Ọlọhun tá a sì ń bẹ̀ yín lójoojúmọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹ wọ̀ náà. Níbi tí Nàìjíríà dé lónìí kò sẹ́ni Ọlọ́run kankan, gbogbo wa láwọ̀ náà. Ìyà dúníyàn tún gbà, ìyà dúníyàn gbogbo wa láàmú dúnnú náà. Tí àlìfùlání tó bá fara kàn mí nínú náà, ẹ wò ó, tí ọwọ́ mi bá tún wá ṣèṣì tẹ̀ ìgbàlétí mọ́bẹ̀ ni lálìfùlání. Gbogbo wa láwọ̀ náà. Ẹjọ́ ẹbí kádà láre, gbogbo wa láwọ̀ náà. Ẹjọ́ ààrẹ kádà lẹ́bi, gbogbo wa láwọ̀ náà. Lórí ọ̀rọ̀ Tani Ọlọhun ìyàn dúníyàn ẹ wọ̀ náà. Àfi tẹ́ ẹ bá kí jó alukurani yín nílùú Ìlọrin. Gbogbo tápẹ́ wọn kì í jó Kùránì nílùú Ìlọrin o, nílùú Ìlọrin o. Ní tí mò ń sọ yóò ní í ṣe o. Ọlọ́run tó bá jẹ́ wípé ẹ̀yin ṣéwù yẹn gangan ẹ kì í jó dídí alukurani tẹ́yìn gangan tí gbogbo yín dẹ̀ ń pariwo, tó bá jẹ́ pé ẹ kì í jó alukurani, tó bá jẹ́ pé ẹ jó alukurani, ní tí mò ń sọ yóò ní rí bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n tó bá pẹ́ ń jó, ìdààmú ìfòòró máa bá yín lù lọ́rin. Bẹ́ẹ̀ ni ìdààmú ìfòòró yóò máa bá yín lù lọ́rin. Àwọn adájọ́ wèrè tí wọ́n ń gbé wọn wá ẹ wọ̀ náà,
torí àwọn adájọ́ wa náà nǹkan jẹ ni wọ́n wá irú US máàmù yẹn nìsín máa yẹn gan nídìí àgbo ó nídìí àgbo gidi kí wọ́n ṣàgbo fún un torí àgbà ti dé